Olóṣùgbó yarí ní Ìjẹ̀bú Òde lórí ìlànà ìsìnkú Àwùjalẹ̀ ni wọ́n bá fi ìlànà lélẹ̀ fún ọba tó kàn tí yóò gorí àpèrè Àwùjalẹ̀. Òṣìṣẹ́ ẹgbẹ́ NURTW kan lu ọlọ́kadà abánifẹrùránṣẹ́ kan pa dojú ikú l'Ékòó. Àwọn aṣekúpani yìnbọn pa akẹ́kọ̀ọ́jáde kan ní ṣọ́ọ̀bù ìgẹrun nípínlẹ̀ Ẹdó. Èmi ní ọba kẹrin lọ́sùn Àtaọ́jà jẹ́jẹ́ láti gba ipò náà padà lọ́wọ́ Olúwo. Ọwọ́ tẹ̀ wọ́n o. Àwọn àjọ elétò ààbò ti fi gbòòrò òfin gbé àwọn afurasí ajínigbé Fúlàní àti Yorùbá 5 kan ní ibùba wọn nípínlẹ̀ Kwara. Ẹ gbọ́ kí ló kàn fún ìpínlẹ̀ Rivers báyìí bí gómìnà Fubara ṣe padà sípò lẹ́yìn oṣù 6. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àwọn Olóṣùgbó yarí ní Ìjẹ̀bú Òde lórí ìlànà ìsìnkú Àwùjalẹ̀ ni wọ́n bá fi ìlànà lélẹ̀ fún ọba tó kàn tí yóò gorí àpèrè Àwùjalẹ̀. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ Òṣùgbó nílùú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ìwọ́de lórí bí wọn kò ṣe fún ìṣẹ̀ṣe láàyè láti sin òkú Àwùjalẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà tó wàjà láìpẹ́ yìí. Tẹ́ ò bá gbàgbé ẹ ó rántí pé ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí ni orí adé náà darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ lẹ́yìn tó ti lo ọdún 75 lórí ìtẹ́. Bí ikú rẹ̀ ṣe dùn ọ̀pọ̀ ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú náà ló tún fa awuyewuye láàrin àwọn èèyàn. Ohun tí ó fa awuyewuye náà ní kò sẹ́yìn bí àwọn àáfàá ẹlẹ́sìn mùsùlùmí ṣe sìnkú ọba náà tako ìrètí ọ̀pọ̀ èèyàn pé àwọn aláwo ni yóò sìnkú rẹ̀ ní ìlànà ìbílẹ̀ gẹ́gẹ́ bí ọba ìṣẹ̀ǹbáyé. Láti ìgbà náà sì ni ọ̀rọ̀ ọ̀hún ti ń fa wàhálà àti ìfẹ̀hónúhàn láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ lóríṣìíríṣìí. Ńṣe lóníkálukú ń sọ sí ọ̀rọ̀ náà nípa bí ó ṣe yẹ kí ó rí àti bí ó ṣe yẹ kí ètò ìsìnkú náà lọ. Ọ̀kan lára àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn ìbílẹ̀ náà tó tún ti jáde báyìí ní àwọn Òṣùgbó pẹ̀lú ìwọ́de tí wọ́n ṣe láìpẹ́ yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ wọn pẹ̀lú àwọn akọ̀ròyìn, olórí ẹgbẹ́ náà Fọláṣadé Olówóláyé mọ̀ sọ pé kò bójúmu bí wọn kò ṣe pé àwọn síbi ìsìnkú ọba àlàyé náà. Ó ní ó di dandan báyìí kí Àwùjalẹ̀ tuntun fọwọ́ sí ìwé àdéhùn pẹ̀lú àwọn, èyí tí yóò ní ìbuwọ́lù àgbà agbẹjọ́rò pé òun gbà òun sì faramọ́ àti ṣètò ìsìnkú òun nílànà ẹ̀sìn àbáláyé. Bákan náà ni Oṣótẹ́gùn Aláwìyé ìyá òrìṣà ilẹ̀ Ìjẹ̀bú sọ pé Àwùjalẹ̀ tuntun gbọ́dọ̀ ṣe ìwé fún gbogbo àwọn oníṣẹ̀ṣe pé òun kò ní dojú ìṣẹ̀ṣe délẹ̀, kò ní rọ́bà fín, kò ní rágbà fín, bẹ́ẹ̀ ni kò ní tàgbà mọ́lẹ̀. Ẹ̀wẹ̀ ẹnìkan lára àwọn olórí ìlú Emmanuel Adémúyìwá náà sọ pé dandan ni ìgbésẹ̀ náà jẹ́ báyìí, ẹni tí kò bá sì ti lè ṣe é kò ní lè jọba. Ṣùgbọ́n ṣá Lísà àti ìlú Ìjẹ̀bú Òde ọba Rashidi Adésànyà sọ pé lóòótọ́ ni ìjọba ti ṣe òfin pé ọba lẹ́tọ̀ọ́ láti yan ẹ̀sìn tó bá fẹ́ kó sin òkú rẹ̀. Ó ní àmọ́ kí irú ọba bẹ́ẹ̀ ṣe ètò tó yẹ láti mọ rírì àwọn oníṣẹ̀ṣe fún wọn ní nǹkan tó tọ́ sí wọn lásìkò ìsìnkú. Òṣìṣẹ́ ẹgbẹ́ NURTW kan lu ọlọ́kadà abánifẹrùránṣẹ́ kan pa dojú ikú l'Ékòó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fìdí ìfigbóró òfin gbé ọmọ ẹgbẹ́ àwọn awakọ̀ NURTW kan nípínlẹ̀ Èkó Samsudeen Adio múlẹ̀ fẹ̀sùn lúlu ọlọ́kadà abánifẹrùránṣẹ́ dispatch rider kan pa dojú ikú lópòpónà Tápà agbègbè Erékùṣù nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, èdè àìyedè ló wáyé láàrin Adio àti ọlọ́kadà abánifẹrùránṣẹ́ ọ̀hún lórí ẹ̀sùn pé ó fi ọ̀kadà rẹ̀ ha ara ọkọ̀ kan. Akọ̀ròyìn àti ẹni tóun náà ń ṣàmúlò orí ayélujára mọ̀mímọ́ Facebook Chris Nwandu, ẹni tó gbé fídíò ìṣẹ̀lẹ̀ náà sórí ìtàkùn ayélujára lọ́jọ́bọ̀ Thursday, jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́rú Wednesday. Gẹ́gẹ́ bí Nwandu ṣe wí, ọ̀rọ̀ ọ̀hún tún le sí i nígbà tí Adio àti àwọn akin ẹgbẹ́ rẹ̀ yabo ọlọ́kadà abánifẹrùránṣẹ́ náà tí wọ́n sì lù ú lálùbọ́lẹ̀ lálùbami títí tó fi gbẹ́mìí mì. Ó jẹ́ kó di mímọ̀ pé òṣìṣẹ́ àjọ NURTW náà ló jẹ́ ògbóǹtarìgì fún lúlu àwọn oníkẹ̀kẹ́ márúwá lálùbọ́lẹ̀ lálùbami nígbàkúùgbà tí wọ́n bá ṣẹ̀. Ó tún jẹ́ kó di mímọ̀ pé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn níṣe ló tún ju ọwọ́ ẹ̀ṣẹ́ sí oníkẹ̀kẹ́ márúwá ọ̀hún, ẹni tó dèrò ọgbà ilé ìwòsàn. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí lórí ìṣẹ̀lẹ̀ náà lọ́jọ́bọ̀ Thursday ló já sí pàbó. Wàyí o,
agbófinró ọlọ́pàá tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé olùfarakásá náà pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìpalára ọgbẹ́ lúlù tí wọ́n lù ú. Ó jẹ́ kó di mímọ̀ pé afurasí náà padà jẹ́ fífi gbòòrò òfin gbé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ó sì ti wà ní ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID. Àwọn aṣekúpani yìnbọn pa akẹ́kọ̀ọ́jáde kan ní ṣọ́ọ̀bù ìgẹrun nípínlẹ̀ Ẹdó. Ó mà ṣe o, akẹ́kọ̀ọ́jáde kan tó ṣẹ̀ṣẹ̀ parí ètò ẹ̀kọ́ rẹ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ Jàfárù ní àwọn aṣekúpani ti yìnbọn pa lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ládùúgbò kan ní Auchi nípínlẹ̀ Ẹdó. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn àkókò díẹ̀ tí olóògbé náà kópa nínú ayẹyẹ àjọyọ̀ ìkẹ́kọ̀ọ́jáde sign out ti ilé ìwé gíga gbogbonìṣe Auchi Polytechnic níbi tó ti kẹ́kọ̀ọ́ jáde. A gbọ́ pé Jàfárù tó tún jẹ́ abánigẹrun ìyẹn bábà ló ṣẹ̀ṣẹ̀ darí dé láti ibi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde sign out tó sì wọ ẹnu iṣẹ́ rẹ̀ padà ní ṣọ́ọ̀bù ìgẹrun rẹ̀. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ sọ fáwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ Thursday pé Jàfárù ti ń gẹrun fún oníbàárà rẹ̀ kan lọ́wọ́ nígbà tí àwọn aṣekúpani náà ṣèkọlù sí ṣọ́ọ̀bù rẹ̀ tí wọ́n sì dáná ìbọn ya lákòókò náà. Ẹni náà jẹ́ kó di mímọ̀ pé Jàfárù jẹ́ bí arákùnrin sí oníkálukú lágbègbè náà. Ó ní àkókò tó ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú ṣọ́ọ̀bù rẹ̀ ní àwọn aṣekúpani méjì ọ̀hún sọ̀kalẹ̀ látòrí ọ̀kadà. Ó rò pé àwọn èèyàn ọ̀hún wá gẹrun wọn ni, ṣùgbọ́n nígbà tí wọ́n wọnú ṣọ́ọ̀bù náà níṣe ni ọ̀kan lára àwọn aṣekúpani náà yọ ìbọn jáde síta tó sì yìnbọn pa Jàfárù. Níṣe ni Jàfárù lọọlẹ̀ gbọ̀nrangandan tó sì gbèkújẹ lọ́wọ́ ẹbọra lójú ẹsẹ̀. Oníbàárà ọ̀hún tí Jàfárù ń bá gẹrun lákòókò náà gan farakásá ọta ìbọn nípasẹ̀ àwọn aṣekúpani ọ̀hún, ẹni tóun náà sàsálà fún ẹ̀mí rẹ̀. Nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ Thursday, olóògbé náà ló nà gbalaja sílẹ̀lẹ̀ nínú ṣọ́ọ̀bù rẹ̀ tí aṣọ iṣẹ́ sì wà lára rẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣe wí, àwọn èèyàn sa gbogbo ipá wọn gbé olùfarakásá náà lọ gba ilé ìwòsàn fún ìtọ́jú, ṣùgbọ́n tí wọ́n fìdí ikú rẹ̀ múlẹ̀ gbàrà tí wọ́n dé ọgbà ilé ìwòsàn. Ó ní ó ṣeéṣe kí ìṣekúpani náà má lọ mọ́ ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ẹni náà ṣàlàyé pé èèyàn jẹ́ẹ́jẹ́ ni Jàfárù tí kì í sì ṣe jàgídíjàgan, kò sì kópa nínú iṣẹ́ ẹgbẹ́ òkùnkùn kankan ṣáájú ikú rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn adúrú ìgbìyànjú ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ẹdó Monday Okpebholo gùnlé láti gbógun ti wàhálà ìpalára ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn jákèjádò ìpínlẹ̀ náà. Gómìnà ti gbé ìgbìmọ̀ kan tako ẹgbẹ́ òkùnkùn dìde tó sì tún pàṣẹ fáwọn àjọ elétò ààbò láti gbógun ti àwọn ẹgbẹ́ ọ̀daràn gbogbo lẹ́yìn ìkọlù ìjà rògbòdìyàn aláìlóǹkà tó ń ṣẹlẹ̀ ní Benin àti àwọn apá ẹkùn mìíràn ní ìpínlẹ̀ náà. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó Moses Yamu lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Èmi ní ọba kẹrin lọ́sùn, Àtaọ́jà jẹ́jẹ́ láti gba ipò náà padà lọ́wọ́ Olúwo. Àtaọ́jà tìlú Òṣogbo ọba Jimoh Ọlánilẹ̀kùn Láàróyè kẹta, ẹni tó ní òun ni ọba aládé tó wà ní ipò kẹrin nípínlẹ̀ Ọ̀ṣun, ó jẹ́jẹ́ láti gba ipò náà padà kúrò lọ́wọ́ Olúwo tìlú Ìwó. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan tó jẹ́ gbígbé kalẹ̀ láti sàmì ayẹyẹ àjọyọ̀ ọdún 15 tó gorí ìtẹ́ ní ọgbà ilé ìwé gíga fásitì ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́ṣogbo lọ́jọ́ Ajé Monday, orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà sọ nípa bí aṣáájú rẹ̀ ọba Iyìọlá Oyèwálé Mátànmí kẹta ṣe pàdánù ipò orí ìtẹ́ náà lákòókò tí kò sí nílé tó rìnrìn àjò lọ ilẹ̀ òkèèrè. Ó sọ síwájú sí pé Àtaọ́jà ló wà ní ipò kẹrin nínú àwọn ipò ọba aládé nípínlẹ̀ náà. Ó fà kékọrí pé òun kò ní kàárẹ̀ títí di ìgbà tí ipò náà yóò fi tẹ òun lọ́wọ́ padà. Ó jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ ìgbìyànjú òun kì í ṣe láti tako ọba kankan bí kò ṣe láti dá ipò ìtẹ́ Àtaọ́jà padà sí ipò tó yẹ lọ́sùn. Ó sọ wípé bàbá òun ọba Iyìọlá Oyèwálé Mátànmí kẹta rìnrìn àjò lọ ilẹ̀ òkè òkun kó tó darí dé padà. Wọ́n ti pa ipò ìtẹ́ rẹ̀ tì sápá kan tí wọ́n sì fi Olúwo sí ipò náà. Ó ní bí Olúwo ṣe gba ipò kẹrin nù, ó ní Àtaọ́jà ló ní ipò kẹrin náà. Ohun tóun bá nìyẹn. Orí adé náà sọ wípé òun ò bá ọba kankan jà o, ṣùgbọ́n ipò kẹrin ni Àtaọ́jà wà lọ́sùn. Ẹlòmíràn tó sọ̀rọ̀ níbi ètò náà, agbẹjọ́rò àgbà Sam Kúnlé Adégòkè tí ọ̀pọ̀ mọ̀ sí K-Rad,
pè fún ìdánimọ̀ àyẹ́sí àwọn ọba aládé nílẹ̀ Nàìjíríà níbàámu pẹ̀lú ìwé òfin. Ó ṣèkìlọ̀ pé àìsí ìdánimọ̀ àyẹ́sí àwọn ọba aládé ṣàkóbá fún ìṣèjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa lápapọ̀. Adégòkè rọ ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa Nàìjíríà láti jí gìrì sí àtúnṣe àtúntò ìwé òfin tí yóò fẹsẹ̀ ìgbìmọ̀ àpapọ̀ àwọn lọ́balọ́ba múlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ìgbìmọ̀ ìpínlẹ̀ àti agbègbè ìbílẹ̀ pẹ̀lú iṣẹ́ àmọ̀ràn àti ìdàgbàsókè. Ó dábàá kí òfin fààyè gba àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà láti máa dájẹ mọ̀kúndùn ètò ìṣúná tààrà àti ààbò níbàámu òfin lójúnà láti dáàbò bo orí ìtẹ́ kúrò lọ́wọ́ ìdásí òṣèlú. Ọwọ́ tẹ̀ wọ́n o. Àwọn àjọ elétò ààbò ti fi gbòòrò òfin gbé àwọn afurasí ajínigbé Fúlàní àti Yorùbá 5 kan ní ibùba wọn nípínlẹ̀ Kwara. Àdúpẹ́. Àwọn afurasí ajínigbé Fúlàní àti Yorùbá 5 ló ti jẹ́ fífi gbòòrò òfin gbé lọ́jọ́bọ̀ Thursday níbùba wọn lẹ́yìn ìdojú ìjà ìbọn kọrọ ẹni tó wáyé láàrin wọn àti àwọn àpapọ̀ àjọ elétò ààbò, àwọn ikọ̀ ọmọ ogun sọ́jà, àwọn ikọ̀ fìjìláńtẹ́ ìbílẹ̀ àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ní Dáàmú Èrò nílùú Odò Ọ̀wá ní Òkè Èrò àti ní agbègbè ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Lẹ́yìn ìfigbòòrò òfin gbé wọn ọ̀hún níṣe làwọn ọmọ ìlú dìde lógúnlógún jáde lọ ilégbèé àwọn olùfarakásá náà láti dáná sun àwọn dúkìá wọn tó fi mọ́ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì bíi Prado Jeep. Gẹ́gẹ́ bí ìròyìn Tribune Online ṣe gbé jáde síta, ìdọdẹ àwọn afurasí ajínigbé náà wáyé lẹ́yìn àwọn ìtanilólobó àti ìtọpinpin. Níṣe ni àwọn àjọ elétò ààbò tọpasẹ̀ wọn lọ ibùba wọn lágbègbè Dáàmú Èrò níbi tí ìdojú ìjà ìbọn kọrọ ẹni ti wáyé nígbà tí wọn ò fẹ́ jọ̀wọ́ ara wọn kalẹ̀ fún ìfigbòòrò òfin gbé. A tún gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Kwara tún ti darí ikọ̀ àwọn ológun láti lọ ṣèkọlù sí ibùba àwọn ajínigbé náà ní apá ẹkùn ìjọba ìbílẹ̀ Èkìtì, èyí tó yọrí sí fífigbòòrò òfin gbé àwọn afurasí kan. Àwọn owó náírà ilẹ̀ wa àti dọ́là owó ilẹ̀ òkèrè ni wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ àwọn afurasí tó ń da omi àlàáfíà ìlú rú lágbègbè náà ṣáájú kí ilẹ̀ tó mọ́ wọn. Òṣìṣẹ́ agbófinró àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence níjọba ìbílẹ̀ náà ní Ìlọ́fà Felix Oguntifa náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀, wọ́n ní wàhálà rògbòdìyàn tún bẹ́ sílẹ̀ ní agbègbè àwọn Fúlàní bí àwọn olùgbé ìlú tínú ń bí ṣe lọ dáná sun àwọn ilé àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Corolla tó jẹ́ ti ọkùnrin Fúlàní kan tórúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Ìdòwú. Ẹ gbọ́ kí ló kàn fún ìpínlẹ̀ Rivers báyìí bí gómìnà Fubara ṣe padà sípò lẹ́yìn oṣù 6. Ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2025 ni gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tó yẹ̀bá nípò lóṣù 6 sẹ́yìn tó padà sípò lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu fagilé ìkéde ìlú òfararọ tó ṣe lórí ìpínlẹ̀ Rivers lọ́jọ́ 18 oṣù kẹta ọdún yìí. Ẹ ó rántí pé ìkéde ìlú òfararọ tó lé Fubara kúrò nípò wáyé látàrí ìjà òṣèlú tó wáyé láàrin rẹ̀ àti Nyesom Wike, mínísítà olú ìlú ilẹ̀ wa l'Àbújá. Nígbà tí ọ̀rọ̀ di ọjọ́ kan ìjà ọjọ́ kan àròyé ní ààrẹ pàṣẹ pé kí Fubara fipò sílẹ̀ náà tó sì fi ajagun fẹ̀yìntì Ibok Ete Ekwe Ibas ṣe alábòjútó ìpínlẹ̀ Rivers fún oṣù 6. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló wáyé láàrin oṣù 6 náà. Nínú rẹ̀ ni ajagun fẹ̀yìntì Ibok Ete Ekwe Ibas ti yan àwọn èèyàn tí yóò bójútó ìjọba ìbílẹ̀ 23 tó wà ní Rivers láti bá a ṣiṣẹ́. Nínú rẹ̀ ni Fubara àti Wike ti ní àwọn ti parí ìjà ìyẹn lóṣù kẹfà ọdún yìí tí wọ́n sì pàdé pẹ̀lú ààrẹ Tinubu l'Àbújá. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ lóṣù keje, ó sì kéde pé ìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé ní 30 oṣù kẹjọ. Wọ́n dìbò náà bó tilẹ̀ jẹ́ pé awuyewuye pọ̀ lórí rẹ̀. Ẹgbẹ́ APC ló sì wọlé ní ìjọba ìbílẹ̀ 20 nínú 23. Wọ́n búra fún àwọn alága ìbílẹ̀ wọlé sí ọ́fíìsì ajagunfẹ̀yìntì Ibok Ete Ekwe sì búra fún àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ìjọba kan. Nígbà tó kù ọjọ́ díẹ̀ kí ìṣàkóso Ibok Ete Ekwe Ibas parí, ó ṣètò kan tó fi ka iye òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Rivers títí kan àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ gbogbo. Ajagunfẹ̀yìntì Ibok Ete Ekwe Ibas kéde pé òun rí i pé wọ́n fi kún owó oṣù àwọn èèyàn kan ju iye tó yẹ kí ìjọba máa san jáde lọ. Ó ní òun ṣe àtúnṣe sí èyí, òun sì rí owó tó lé ní bílíọ̀nù 5 náírà
fi pamọ́ fún ìpínlẹ̀ náà ṣùgbọ́n ọ̀pọ̀ òṣìṣẹ́ ìjọba ló tako èyí wọ́n ní àwọn kò rí owó oṣù kẹjọ gbà títí kan owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì adelé olórí òṣìṣẹ́ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ rọ̀ wọ́n láti fi tó ọ̀gá àgbà iléeṣẹ́ wọn létí fún àtúnṣe ṣùgbọ́n ṣá ajagunfẹ̀yìntì Ibok Ete Ekwe Ibas sọ pé òun yin ara òun fún iṣẹ́ tóun ṣe nípínlẹ̀ Rivers lásìkò ìdílémú náà ó ní béèyàn kan ò yin òun yin ara òun àmọ́ ní báyìí ìrètí ọ̀tun bẹ fún àwọn èèyàn ìpínlẹ̀ Rivers bí Fubara ṣe ń gba ipò rẹ̀ padà lẹ́yìn oṣù mẹ́fà tí àwọn ilé ìgbìmọ̀ asòfin ibẹ̀ náà yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ wọn padà àwọn ẹ̀ka kan bíi Center for Human Rights and Accountability Network CHRAN ti ní kí gómìnà Fubara gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò tọpinpin bí wọ́n ṣe náwó ìlú lásìkò oṣù mẹ́fà tí ajagunfẹ̀yìntì Ibok Ete Ekwe Ibas fi di ìlémú adarí CHRAN Franklin Isong sọ pé bí ààrẹ Tinubu ṣe dá Fubara dúró kò bá òfin mu ó ní abala 305 òfin ilẹ̀ wa Nàìjíríà ti ọdún 1999 kò fún ààrẹ lágbára láti dá gómìnà tí wọ́n dìbò yàn dúró àti àwọn ìgbìmọ̀ ilé asòfin ó fi kún pé ó yẹ kí Fubara fi ìdádúró oṣù mẹ́fà náà kún sáà rẹ̀ ni ó sì yẹ kí ilé ẹjọ́ tó ga jùlọ dá sí kí irú nǹkan bẹ́ẹ̀ tó tún wáyé ṣùgbọ́n awòye àti onímọ̀ òṣèlú Ọlálékan Ìgè sọ pé ìyẹn kọ́ ló kàn fún wọn ní Rivers báyìí ó ní ohun tó kàn ní kí Fubara gbájúmọ́ iṣẹ́ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbà padà Ìgè ṣàlàyé pé iṣẹ́ pọ̀ nílẹ̀ fún gómìnà Fubara láti ṣe àwọn àṣepatì iṣẹ́ tó fi sílẹ̀ lásìkò ìdádúró rẹ̀ ló ní ó yẹ kó lọ bẹ̀rẹ̀ padà àti bí ìdàgbàsókè yóò ṣe bá Rivers ju ti tẹ́lẹ̀ lọ awòye òṣèlú náà sọ pé 2025 ló ń tán lọ yìí 2026 kò sì ní nǹkan míì tí olóṣèlú yóò fi ṣe ju ìmúrasílẹ̀ ìbò 2027 lọ ó ní ó yẹ kí gómìnà mọ̀ pé òun kò ní àsìkò kò sì gbọ́dọ̀ fi ti aráàlú náà ṣòfò pẹ̀lú ṣùgbọ́n kó tètè bẹ̀rẹ̀ àwọn ètò tí yóò mú ayé àwọn èèyàn ìpínlẹ̀ Rivers dáa ju ti tẹ́lẹ̀ lọ olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.